káalẹ́ ẹ káàtòórọ̀ Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Wọ̀nyí ni àwọn ìròyìn tá a ní fún yín lédè Yorùbá. Lójúnà àti ṣe ohun tí aráàlú ń fẹ́ àti ipò tí ó dìmú gẹ́gẹ́ bí aláṣẹ àti olùdarí, ẹni tí ó yege tó sì jẹ́ àkòyawó lẹ́ni tí wọ́n á ṣe ìṣirò gbogbo fún nínú àkóso òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti jáwé rọ̀ kúnlé fún mínísítà ìgbáyégbádùn ọmọ ènìyàn àti ìbántọ́ṣẹ́ Dókítà Betta Edru pé kí Amosa kí ó fipò sílẹ̀. Nínú ọ̀rọ̀ tí olùbánidámọ̀ràn pàtàkì fún ààrẹ Àjúrí Ngelale Efiléde, ó ṣàfihàn pé ààrẹ tún ké sí alága àjọ tó ń gbógun ti ìṣòwò ìlú báṣubàṣu EFCC láti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí ní kíkún fún mínísítà yìí lórí gbogbo bí ó ṣe ń náwó àti bí owó ṣe ń gbà wọlé sí i lọ́wọ́, pàápàá jùlọ ìṣe ọ̀fíntótó tó lọ́rìn ní ilé-iṣẹ́ ìgbáyégbádùn ọmọ ènìyàn àti ìbántọ́ṣẹ́. Ní báyìí, mínísítà tí wọ́n jáwé rọ̀ kúnlé fún ni wọ́n ti sọ pé kí ó jọ̀wọ́ oyè rẹ̀ sílẹ̀ fún akọ̀wé ilé-iṣẹ́ ìgbáyégbádùn ọmọ ènìyàn àti ìbántọ́ṣẹ́ tí wọ́n sì jẹ́ oyè wípé kí ó tẹ̀lé àwọn ìlànà tí ó bá dojúkọ bí wọ́n ṣe fẹ́ máa ṣe ìwádìí rẹ̀ ní kíkún. Wọ́n ti rọ àwọn ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì láti rí ọdún Kérésìmesì gẹ́gẹ́ bí ẹ̀bùn láti ọ̀dọ̀ Ọlọ́run láti sọ àwa ọmọ ènìyàn dọ̀kan ṣoṣo, léyìí tó sì jẹ́ pé ohun tó wà nínú ká ṣe ọdún Kérésìmesì yìí ju kí a jẹ àbí kí a mu lọ. Wọ̀nyí ni ara ìwàásù tí àwọn àlùfáà ṣe fún àwọn ọmọ ẹlẹ́yìn Kristi nínú àwọn ilé ìjọsìn káàkiri ní ìlú Ìjẹ̀bú Òde láti fi ọpẹ́ fọ́lọ́run fún ìmọ̀rírì oore pé wọ́n rí Sunday àkọ́kọ́ nínú ọdún 2024. Akọ̀ròyìn wa Anthony Gandonu bá wọn dé àwọn ilé ìjọsìn kọ̀ọ̀kan ní ọjọ́ Sunday àkọ́kọ́ yìí, ó sì jábọ̀ ohun tó ṣẹlẹ̀ níbẹ̀. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn síwájú sí i. Pẹ̀lú inú dídùn àti kóríyá ni àwọn ọmọlẹ́yìn Kristi fi túyáyá túyáyà tí wọ́n sì rú dẹ́dẹ́ fi lọ́ọ́ jọ́sìn ní ilé ìjọsìn oníkálukú wọn láti lọ́ọ́ fi ẹ̀mí ìmoore wọn hàn Ọlọ́run fún ti Sunday àkọ́kọ́ nínú ọdún 2024 tí ó ṣojú ẹ̀mí wọn. Nígbàtí bíṣọ́ọ̀bù ìjọ St. Sebastian Catholic Ìjẹ̀bú Òde, ìyẹn Bishop Francis Adesina ń sọ̀rọ̀ lórí àyájọ́ ọjọ́ Kérésì láàrin àwọn ọmọ ìjọ Kátólíìkì. Ó ní kì í ṣe ọjọ́ ìbí Jésù Kristi olùgbàlà nìkan bí kì í ṣe ọjọ́ ìfarahàn. Nígbàtí Bishop Francis Adesina ń sọ̀rọ̀ lórí bí gbogbo nǹkan ṣe rí nílẹ̀ yìí tí nǹkan ò sì fararọ, ó ní ohun tó tọ́ ni kí a gbájúmọ́ Jésù Kristi nítorí òun nìkan ni olùgbàlà, orírun ìgbàgbọ́ àti ojútùú sí àwọn ìpèníjà tí a bá ń dojúkọ. Nígbà gbogbo tí a bá tẹ̀lé ìmọ́lẹ̀ Kristi tí ó tàn sínú ọkàn wa, definitely we are celebrating Christmas again. Bákan náà nínú ìjọ Foursquare Gospel Church Ìtàlẹ́, alàgbà Jókòtàgbà Adétáyọ̀, ẹni tí í ṣe òléwájú nínú ìránṣẹ́ Ọlọ́run nínú ìjọ òun ṣe ìwàásù rẹ̀ lórí ọ̀rọ̀ àkọmọ̀nà wọn lórí ọdún 2024 tó sì kí wọn kú oríire àti pé kí wọ́n má ṣàláì máa súnmọ́ Ọlọ́run kí ó bá lè mú ìlérí àdéhùn tí ó ṣe fún wọn nígbésí ayé wọn ṣẹ. Nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ìwé Àìsáyà orí 52 ẹsẹ̀ 17, alàgbà Adétáyọ̀ fi dá àwọn ọmọ ìjọ lójú ìpinnu Ọlọ́run láti fi kọ́ àwọn Kìrìsìtẹ́nì ọ̀nà tó yẹ kí wọ́n tọ̀, léyìí tó sì jẹ́ ọ̀nà rere. Láì ní fi ṣe ohun tó lè máa ṣẹlẹ̀ ní àyíká wa, a nílò láti fetí sí ohùn, ká tẹ̀lé ìpaláṣẹ ohùn. Fún gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, a ní máa sọ pé ká wo ọ̀rọ̀ Ọlọ́run, eléyìí la máa ṣe, eléyìí la ní ṣe. A gbọ́dọ̀ ṣe ìgbọràn kíkún sí Ọlọ́run. Ó ní òun lòun máa kọ́ wa ní ọ̀nà tí ó dára fún wa, òun á sì darí wa ní ọ̀nà táwa yóò máa tọ̀. So a gbọ́dọ̀ gbàgbọ́. Tá bá ti gbàgbọ́, Ọlọ́run máa bùkún ayé wa. Nígbà tí àwọn onígbàgbọ́ kan ń fẹ̀mí ìmoore wọn hàn fún Ọlọ́run, wọ́n wá ń sọ èròǹgbà wọn láti ọ̀dọ̀ àwọn ìjọba wa fún ti ọdún 2024. Nǹkan tá à ń retí látọ̀dọ̀ ìjọba nínú ọdún tá a wà yìí ni pé kí ìjọba kó sọ̀lú dẹ̀rùn fáwọn ènìyàn, ká máa pè wọ́n ní asọ̀lú dẹ̀rọ̀. Gbogbo nǹkan tó le kókókókó kán bá wa mú dẹ̀rọ̀. Ọlọ́run á fún wọn ṣe, mọ̀ pé kì í ṣe nípa agbára wọn, orí ọ̀fẹ́ Ọlọ́run náà ló máa tì wọ́n lẹ́yìn. Ọlọ́run náà á dẹ̀ fún wọn, wọ́n á ṣe, wọ́n jẹ́ kí ìlú kó dẹ̀rùn fún wa. Wọ́n ní láti bójútó ètò ààbò, dẹ̀ ní ti ìṣúná owó, àwọn policies, àwọn ètò ìṣúná wa náà wọ́n ní láti ṣe àgbéyẹ̀wò ẹ̀, torí a rí pé ní lọ́wọ́lọ́wọ́ nǹkan ò dẹrùn, wọn ò dẹrùn fún àwọn èèyàn lórílẹ̀‐èdè yìí. Wọ́n ní láti bá a ṣe àgbéyẹ̀wò ẹ̀ so that ìlú yìí á lè rọrùn fún tọmọdé tàgbà. Ní ọjọ́ ìjọba ti yìí tó wà nísìn, ẹ mọ̀ pé ìjọba tiwantiwa ni. A dúpẹ́ pé
ó débẹ̀ number 1 then number 2 a dúpẹ́ pé àwọn ìgbésẹ̀ tó ti ń gbé ń sìn ó sì ń bọ́ sí dáadáa láti máa fi tún àwọn nǹkan tó ti bàjẹ́ sílẹ̀ ṣe ká tó máa rí effect ẹ̀ ó máa ṣe díẹ̀ but ó ní ká ní sùúrù fún wọn ká ní sùúrù gidi fún wọn. lẹ́yìn ìgbà náà àlùfáà àti àwọn olùjọ́sìn yìí wá rọ àwọn ọmọ nàìjíríà láti máa jẹ́ ọmọ orílẹ̀-èdè rere àti olóòótọ́ fún àgbéga orílẹ̀-èdè nàìjíríà. àdúrà ni ọ̀pákùtẹ̀lẹ̀ lẹ́yìn tí gbogbo èèyàn nílò láti dojú kọ àwọn ìpèníjà lọ́jọ́ ogun bá le. eléyìí ló wáyé níbi àdúrà ọlọ́dọọdún fún àwọn ìjọ onígbàgbọ́ ilẹ̀ nàìjíríà ẹ̀ka ti ìlú ìjẹ̀bú òde. akọ̀ròyìn wa Anthony Gandonu pẹ̀lú àwọn tó wà níbi àdúrà ọdún 2024 yìí ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn síwájú sí i. àdúrà ọlọ́dọọdún ti ọdún 2024 ti ìjọ onígbàgbọ́ ilẹ̀ nàìjíríà tí ẹ̀ka ti ìjẹ̀bú òde ní láti fa gbogbo akilẹ̀ ìjẹ̀bú yìí lé ọwọ́ ọlọ́run bí a ṣe ń bẹ̀rẹ̀ ọdún tuntun. nínú ọ̀rọ̀ ìyànjú alága kánò Apostle Fọlárìn Adédìpẹ̀ ló ti sọ wípé tí a bá fẹ́ ká mórí bọ́ àbí jàjàyè nínú ọdún tuntun tí a bọ́ sí yìí a gbọ́dọ̀ fi ọ̀nà wa lé ọlọ́run lọ́wọ́ fún ìtọ́sọ́nà tó yè kooro. òdodo àti òtítọ́ tá a bá ní oore ọ̀fẹ́ ọlọ́run ò lè máa pọ̀ nínú ayé wa. lára àwọn tó kópa nínú àdúrà ọdún yìí tí àwọn orí adé sì wà láàrin wọn sọ̀rọ̀ wípé ìrànlọ́wọ́ gbáà ni àdúrà ọdún yìí jẹ́ fún wọn léyìí tí yóò sì jẹ́ kí àlàáfíà àti àgbéga ó bá akilẹ̀ ìjẹ̀bú lápapọ̀. àṣẹ ìṣàmọ́dún àwa tá a ṣe lọ́dún náà la máa ṣe lọ́dún tó ń bọ̀ pẹ̀lú okun àtagbára àmín. ní gbogbo ìgbà ní ọ̀nà kan náà ní gbogbo ìgbà gbogbo a gbọ́dọ̀ máa fi ọpẹ́ ìyìn àtògo fún olúwa pé a ti ẹ̀ ń sùn à ń jí gbogbo èèyàn tó wà ní 2023 kan lórí 2024 pé ó wá fún wa ní oore ọ̀fẹ́ ó dá wa sí láti lè rí 2024 ó tó ọpẹ́ ó ju ọpẹ́ lọ. yàtọ̀ sí àdúrà ọdún yìí àwọn ìjọ onígbàgbọ́ ilẹ̀ nàìjíríà tí í ṣe CAN tún pèsè ẹ̀bùn fún Àwùjalẹ̀ tí gbogbo ìjẹ̀bú pátápátá ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà lẹ́yìn tí ọba Lawrence Adébàjò Orímọlúsìn ti Ìjẹ̀bú Igbó tó ṣe aṣojú Àwùjalẹ̀ sì mọrírì nǹkan yìí. ẹnu ọpẹ́ wa ò ní kan o gbogbo tó nǹkan lè ṣe láyé ìjọba ọ̀run ní èrè onígbàgbọ́ gbogbo wa la máa fi ìjọba ọ̀run ṣèrè jẹ ọdọọdún yìí a yàbò fún wa o àṣàdún ọdún yìí à ṣẹ̀mí o. lẹ́yìn náà ni wọ́n wá rọ̀jò àdúrà fún àlàáfíà àgbéga fún ilẹ̀ Ìjẹ̀bú pátápátá ìpínlẹ̀ Ògùn àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. níbí ni a ó ti máa mẹ́nu dúró fún ti ìròyìn wa fún talẹ́ tòní ẹ má gbàgbé àti tẹ̀lé wa lójú òpó wa Facebook NTA Ìjẹ̀bú Òde àti lórí YouTube Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi ó dàárọ̀.